Àwọn òṣìṣẹ́fẹ̀yìntì fẹ̀sùn kan ìṣèjọba Oyebanji lẹ́kìtì. Ohun tó ṣe nìyí. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ìyẹn Nigerian Union of Pensioners nípìnlẹ̀ Èkìtì ti gbójú agan sí bí ìjọba ìpínlẹ̀ náà lábẹ́ ìdarí gómìnà Oyebanji ṣe ń fi ìyà jẹ wọ́n. Alága àwọn òṣìṣẹ́fẹ̀yìntì yìí ẹ̀ka ti ìpínlẹ̀ náà Comrade Ìtọ́pẹ́ Pópóọlá sọ eléyìí di mímọ̀ níbi àdúrà tí wọ́n ṣe níbẹ̀rẹ̀ ọdún yìí níbi tó ti sọ pé ṣe ni ìjọba Oyebanji ń fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ òun. Ó sọ síwájú pé wọn kò tíì san owó àjẹmọ́nú wọn àti àwọn ẹ̀tọ́ wọn mìíràn, èyí tó sì ń fa ìnira tó pọ̀ fún wọn pẹ̀lú ọjọ́ orí wọn. Bákan náà ló sọ pé iye owó tí wọ́n san fáwọn kò tó nǹkan, tó sì jẹ́ pé láàrin àwọn òṣìṣẹ́fẹ̀yìntì lórílẹ̀‐èdè yìí àwọn làwọn ń gba owó tó kéré jùlọ. Ó sọ síwájú pé púpọ̀ nínú àwọn ni kò rọ́wọ́ mú lọ sẹ́nu nítorí ìnira yìí, bẹ́ẹ̀ ni ó sì mú ìfàsẹ́yìn bá àwọn ọmọ wọn nílé ìwé. Pópóọlá ti wá sọ pé àwọn kò ní gbọ̀jẹ̀gẹ́ títí ohun gbogbo yóò fi lójútùú tí a yóò sì gbẹdẹmukẹ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn.